tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. A kú ọjọ́ mẹ́ta, a dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí, bó ṣe máa da náà ni a bá lọ. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó yìí la ní kí a wá fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà ni a ṣe máa ń mú wá fún yín. Eléyìí tó wá jẹ́ ètò kàmàmà. Ṣé rí arábìnrin tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán wa yẹn? Ìyá Dára ni wọ́n pe orúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ kí ó pe nọ́mbà tí ẹ rí ní ojú móhùnmáwòrán wa yẹn. Ìyá Dára ni wọ́n pè é. Ó ní agbègbè Ìgangan ni òun ń gbé. Ó ní òun jáde lọ kí òun tó ṣe alábàápàdé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òun yìí. Arábìnrin yìí ó ní jẹun lòun jáde lọ tóun wọ ọkọ̀ lọ síbi tí òun ń lọ, tí àwọn ará bí tí wọ́n ń jíyàn gbé. Gbogbo wa náà láti mọ àwọn ẹ̀yà tó ń jí wa gbé náà ní ìlú Nàìjíríà wa yìí. Àwọn Fúlàní wa tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé lọ́tùn lósì ni ọwọ́ wọn tẹ̀. A mọ̀ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe o, ṣùgbọ́n àwọn ajínigbé èèyàn jí arábìnrin yìí gbé. Bóyá orí arábìnrin yìí ni kò gbàbọ̀dé ní o, kí a ṣáà máa dúpẹ́ ní ọwọ́ Elédùmarè pé ó wà láyé, ó wà láàyè. Nígbà tí wọ́n máa jí arábìnrin yìí gbé, Inu Alagbalúgbú Omi ni wọ́n sọ arábìnrin yìí sí. Inú táǹkì, gbogbo náà la mọ GP tank tí a máa ń gbé sí orí ilé ńlá. Wọ́n wa arábìnrin lọ sí inú igbó kìjikìji. Wọ́n dẹ̀ lọ sọ arábìnrin yìí, wọ́n sọ sí inú táǹkì yìí. Bóyá wọ́n fẹ́ lò ó fún nǹkan kan ni, bóyá wọ́n fẹ́ pa ni orí ẹ̀ ò fi gbàbọ̀dé ni, kò sẹ́ni tí ó mọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tí Ọlọ́run fi ṣe gàrí tìrà ẹ̀, àwọn náà ni ẹ rí tí wọ́n dúró sí ẹ̀gbẹ́ yẹn. Ṣàdédé ni bàbá yẹn ní pé òun kọjá lọ pé kóun lọ wo páńpẹ́ tóun dẹ, torí inú igbó kìjikìji táwọn ọdẹ ti máa ń pa, tó ti máa lọ ń dẹ páńpẹ́ ní ibẹ̀ yẹn. Ó ní ṣàdédé lòun ń lọ, tóun ṣáà ń gbọ́ tí nǹkan kan ń dún nínú táǹkì yìí, tí nǹkan ń dún tó ń dún tó ń dún lòun wá ní irú kí ni eléyìí. Lòun sáré ké gbàjarè sí àwọn tí ó jẹ́ tòun ní ládùúgbò pé ẹ wá wo nǹkan kan ló ń dún nínú táǹkì yìí o, kò dẹ̀ yé òun, kó má jẹ́ pé òun nìkan lòun máa fi ojú òun rí. Nígbà tí wọ́n máa débẹ̀, wọ́n ní àwọn bíi mẹ́jọ ni wọ́n dé ìdí táǹkì. Nígbà tí wọ́n máa yọjú wò, arábìnrin tí à ń pè ní Ìyá Dára yìí, tẹ́ ń wo àwòrán wọn ní ojú móhùnmáwòrán wa yìí, ni wọ́n bá ní inú ẹ̀ pẹ̀lú omi, tí omi kúnnú táǹkì yẹn. Wọ́n ní omi náà ó mú dé ibi ọrùn. Nígbà tí wọ́n máa gbé arábìnrin náà jáde, gbogbo ara ẹ̀ ti funfun, ó ti ń já bútẹ́bútẹ́. Ẹ ṣáà mọ̀ kọ́nà rẹ èèyàn sí inú omi fún odidi ọ̀sẹ̀ méjì, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu Ìyá Dára fúnra rẹ̀ nígbà tí ọpọlọ ẹ̀ ń padà bọ̀ sí ipò. Wọ́n ní ìhòòhò ọmọlúàbí ni wọ́n bá Ìyá Dára nínú táǹkì náà, ṣùgbọ́n wọn ò mọ bó ṣe débẹ̀, wọn ò mọ nǹkan tí ó gbé débẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹni tẹ́ bá mọ Ìyá Dára, tẹ́ jẹ́ ẹbí ẹ̀, ẹ pe nọ́mbà tí ó wà ní ojú móhùnmáwòrán wa yẹn tẹ́ bá ti pe nọ́mbà yẹn ni wọ́n á júwe ibi tí Ìyá Dára wà fún yín. Wọn ò fẹ́ sọ ibi tó wà torí security purpose, ṣùgbọ́n tẹ́ bá ti pe nọ́mbà yẹn, tẹ́ bá sọ bẹ́ ṣe jẹ́ sí Ìyá Dára, ẹ mọ ibi tí Ìyá Dára wà. Ó wà láyé, ó wà láàyè. Àwọn tí Ọlọ́run fi ṣe gàrí tìrà ẹ̀, wọ́n ń tọ́jú ẹ̀, wọ́n gbé lọ sí ilé ìwòsàn, wọ́n ra àwọn oògùn fún, wọ́n dáná fún un nítorí pé kó lè sọ̀rọ̀. Kódà gan ọpọlọ ẹ̀ gan ó ṣẹ̀ ń padà bọ̀ sí ipò ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Ìyá Dára rí, ẹ jọ̀ọ́ ẹ bá wa pe nọ́mbà tí ó wà ní ojú móhùnmáwòrán yẹn kí ẹ lè mọ ibi tí Ìyá Dára wà. Ẹ̀yin tí wá ṣe mọ̀ pé gbogbo nǹkan yìí, kí irú ìyà yìí má bàa máa jẹ wá, òun ni olóyè Sunday Igboho òòṣà tí ó fi ń ké gbàjarì nígbà yẹn
tó lọ sí ìlú Igangan tó lọ lé àwọn Fúlàní darandaran yìí kúrò táwọn kan tún ń ṣe alátakò ẹ̀. Ṣé Sunday ló wá ń jẹ ìyà ẹ̀ báyìí ni àbí àwa gangan tá a jẹ́ alátakò ẹ̀ náà ni a wá ń jẹ ìyà náà báyìí? Ṣèbí kí irú nǹkan má máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá wa káwọn Fúlàní má máa jí wa gbé ni olóyè Sunday Igboho fi ń ké lalalala pé ká fọwọ́sowọ́pọ̀ kí a fọ ilẹ̀ Yorùbá mọ́, ṣùgbọ́n àwa kan tá a wà nídìí ìbàjẹ́ àṣe ni a tún ń takò. Ẹ wo mo àwòrán tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán wa yìí náà. Àwọn ẹni náà wọ́n jẹ́ akọrin tí wọ́n fẹ́ lọ kọrin ní ọ̀nà Kogi ni wọ́n ti fẹ́ lọ kọrin kí ó tó bọ́ sí ọwọ́ àwọn agbénipa àwọn ajínigbé yìí. Wọ́n na ọ̀gá wọn, wọ́n na wọ́n bí ẹni ọ̀nà ọ̀gá àwọn báǹdì yìí, ọ̀nà bí ẹni na bàrà ni àfi bí ẹni hun aṣọ òfì. Ìgbà tó wọ́n ṣe méní wọ́n ṣe méjì, gbogbo àwọn ọmọ ẹ̀yìn akọrin náà ni wọ́n kó lọ. Ẹ̀yin náà wo fọ́tò tẹ́ ń wò lójú móhùnmáwòrán wa, ẹ wo iye akọrin tí ẹni ní. Wọ́n dẹ̀ ń dìmáǹdì fún ránsọ̀mù 10 million naira fún ẹnì kọ̀ọ̀kan. Kí wọ́n tó lè rí ẹnì kọ̀ọ̀kan gbà wọ́n ní kí wọ́n mú 10 million naira wá. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí ní ilẹ̀ Yorùbá, ṣé báyìí máa bá ilẹ̀ Yorùbá náà lọ rèé? Ṣé báyìí máa bá lọ rèé tí wọ́n á dẹ̀ máa jí wa gbé àti wá travel láti ìlú kan sí kejì á máa bà wá lẹ́rù, àti lọ ṣiṣẹ́ ní ìlú òdì kejì á máa bà wá lẹ́rù, láti ibìkan síbìkan iṣẹ́ la máa wò fẹ̀rẹ̀, inú yàrá tá à ń sùn gan a máa wò fẹ̀rẹ̀ ni pé káwọn àtìláwí kọ́ má gba ẹ̀yìn yọ sí wa. Ẹ̀yin tèmi ẹ wò ìta ní ká mú wá fún yín ní yàjóyàjó èrè. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Ìyá Dára rí, wọ́n ní agbègbè Igangan ni òun gbé tí òun fi bára òun ní inú igbó yìí. A fẹ́ dárúkọ inú igbó tí wọ́n gbé lọ yìí fún security purpose náà ni, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá tan mọ́ Ìyá Dára, ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti pe nọ́mbà tí ẹ rí ní ojú móhùnmáwòrán wa yẹn. Kí ẹ dẹ̀ má gbàgbé kí ẹ bá wa pín fídíò yìí, ẹ bá wa pín lógúnlógún, ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè bá kan àwọn ẹbí Ìyá Dára, kó lè bá kàn wọ́n lára. Ẹ ṣé, ó dìgbà kan náà.